kó wálé o. Ẹni rodò kó bọ̀. Kéré o. Kéré o. Kéré o. Kábíyèsí ìlú Jàbàtà ló rán mi sí yín o. Kábíyèsí ìlú Jàbàtà. Àwọn náà mú ròyìn ayọ̀ wá náà ní kí wá sọ fún yín. Kábíyèsí ìlú Jàbàtà náà rán mi sí yín. Kábíyèsí ìlú Jàbàtà ló rán mi sí yín o. Kí ló sọ? Kábíyèsí ìlú Jàbàtà sẹ̀, àwọn náà rán mi sí yín. Fíìmù ọmọ Jàbàtà tá a yà, wọn ní fẹ́ mọ sọ́ra. Orí wá sọ́ra àbí ọ̀sọ́ra? Ẹ̀gbọ́gbò. Aago mélòó ni wọ́n bẹ̀rẹ̀? Yóò dà fẹ́ yìí. Yóò dà fẹ́ yìí. Aago 8:30. 8:30. Lọ́jọ́jọ́ ìsinmi, òun náà máa sọ rẹ̀ ní orí Nigbati tẹlifíṣàn. Ní aago 8:30 alẹ́ ní ọjọ́jọ́ ìsinmi náà máa sọ rẹ̀ ní channel 137 àti channel 554. Òun náà ti máa sọ rẹ̀. Orí wa sọ̀rọ̀ o. Orí wa sọ̀rọ̀ o. Kéré o. Ìyá alágbájá sọ òtítọ́. Kéré o. Aago 8:30. Kéré o. Olùwọ́ máa sọ. Kéré o. Ìyá alágbájá. Dádì, mọ́mí, ṣe rí fíìmù ọmọ Jàbàtà tó alágo ọba lù lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ dúró gbọ́ aago 8:30 níjọ́ Sunday òní wọ́n mọ̀ ṣó rẹ̀. Ó ti dáa. Aago 8:30 ni o. Ó ti dáa. Àwa náà mọ̀ o. Ǹjẹ́ ìdí gbọ́sà Pé kí ni o? ìgbẹ́ fíìmù ọmọ Jàbàtà wọ́n máa ṣó rẹ̀ ní aago 8:30. Ọjọ́ wo? Níjọ́ Sunday. Olúwa ṣe. Níjọ́ Sunday. Olúwa ṣe. Ó náà máa ṣó rẹ̀ o. Adúpẹ́. Ní Nigbati. Ẹ ṣeun. Ẹ ṣeun kò ní bàjẹ́ adúpẹ́ lọ́yìn o. Ìyá Làbákẹ́ ìtọ́ra gun ọba sọ lẹ́ẹ̀kan aago 8:30 òní níjọ́ Sunday o ni wọ́n máa ṣó rẹ̀ ní Nigbati. Adúpẹ́ o. Dádì, ibi lẹ wà ní. Ṣé ti gbọ́? Pé kí ni? Ẹ tí gbọ́ ẹni tè. Ibi lẹ wà. Ọmọ Jàbàtà tó ṣe nígbà yẹn, wọ́n ní wọ́n máa ṣó rẹ̀. Kí lè rẹ́rìn mọ́ sọ́kọ́? Dákẹ́ fíìmù ọmọ Jàbàtà tó fẹ́ máa sọ lórí Nigbati ṣé lọ fẹ́ wá sọ fún mi. Níbo ni wọ́n ti gbọ́? Àwa gbọ́n bíbẹ̀ yẹn yẹn wá sí. Aago mélòó náà fẹ́ máa sọ rẹ̀? Ibi tínú mi dùn dé mi ò dúró. Sọ̀tàn aago 8:30 alẹ́ lọ́jọ́ Sunday òun náà fẹ́ máa sọ rẹ̀. So wa tán gbẹ̀bọ̀rùn wọ́ fún wọn tó fẹ́ ti gbẹ̀bọ̀rùn rí gbẹ̀bọ̀rùn ṣe dáadáa èmi tẹ̀mí wà lábẹ́ igi tá ti gbé wá. Ẹ kú ojú lọ sinimá tuntun. Ẹ kú ojú lọ sinimá tuntun. Ọmọ Jàbàtà ń bọ̀ lọ́nà o. Ẹ kú ojú lọ sinimá tuntun. Sinimá ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́nà o. Ẹ kú ojú lọ sinimá tuntun. Nigbati tẹlifíṣàn ni ó gbé jáde. Àwọn tí ò wá ní StarTime ńkọ́ báwo náà ṣe fẹ́ wá mọ̀ wò? Irú èmi mi ò ní StarTime torí iṣẹ́ mi ò gbà mí láàyè kí n máa di StarTime káàkiri ṣùgbọ́n mo ní fóònù. Nǹkan tí màá ṣe ni wípé màá download application StarTime sórí fóònù mi tí bá ti wá download ẹ̀ màá wá lọ sí live màá wá tẹ́pù Nigbati TV sórí rẹ̀ gbogbo nǹkan tó máa ń ṣe ó máa gbé wá tó bá ti di 8:25 màá ti gbé kalẹ̀ 8:30 báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní wò lò. Ó ti wá ní báyìí ẹ tí ò bá ní StarTime decoder ó lè gba application StarTime sórí fún ẹ láti máa wò. Ọmọ mi bó ṣe rí nu o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ mọ̀ ra StarTime ẹ dẹ̀ download application StarTime sórí fóònù yín tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ọmọ Jàbàtà dáadáa ẹ gbádùn ọmọ Jàbàtà dáadáa ìwọ tó wà lóko tó wà lé tó wà bí tí ò sí nẹ́tíwọ̀kì gbọ́ mi tó bá ní StarTime wàá rí wò ìwọ tó wà níbi tí nẹ́tíwọ̀kì wà tó ní StarTime download application sórí fún ẹ wo ọmọ Jàbàtà.
ẹ wo láago 8 ẹ tún wá gbọ́ o tẹ́yìn ò mọ̀ wọ́n tún wá máa rìpíìtì ẹ̀ wọ́n máa rìpíìtì ẹ̀ wọ́n máa rìpíìtì ẹ̀ kò sígbà tó ọ̀tán onígbà tí tẹlifíṣàn Channel 137 àti 554 tọ́ ni máa rí wo ẹ wo nígbà tí kò ní bàjẹ́ jáde wọ́n máa lọ abẹ́gi àrùn lèmi wá. gbogbo àdúgbò yìí ni ó gbọ́dọ̀. ọmọ jàbàtà ó ń bọ̀ lọ́nà. àgbàdì ẹ̀ka náà o. a tún gbèdé o. agbóyin dé agbádùn dé. oyin dẹnu ó dùn. a kì í pọ́n ilé ká rojú kọ́kọ́kọ́. tèwé tàgbà tó fóyin bá dùn ọ́ yá. gbogbo ayé wa wo tí mo rí ojú kan èrí nǹkan o. sinimá tuntun aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀. ọmọ jàbàtà. àwa nìyẹn o. tí gbogbo ayé ti ń pò gbẹ lọ́jọ́ tó ti pẹ́. ọmọ jàbàtà lẹ́ bẹ̀rẹ̀ sinimá wò láìpẹ́. lórí ìkànnì móhùnmáwòrán Nigbati tẹlifíṣàn 137. sinimá aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀. ọmọ jàbàtà. títí àwọn ọ̀gọ̀rọ̀ òṣèré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ bí ọkọ̀ tuntun ti kópa tó jọjú. nínú sinimá aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀ yìí ọmọ jàbàtà ọkọ̀ jẹ́ àbí ọkọ̀ mọ̀mọ́. ó ní kéńkà ó dùn ó hó hẹ́hẹ́. CSM Film Production àti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà Kwara State College of Education Ìlọrin pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ móhùnmáwòrán Nigbati tẹlifíṣàn 137 lójúmọ̀sá gbàtẹ́rù ẹ̀ láti ṣe onípọ̀wọ́ sinimá tuntun ọmọ jàbàtà àbí láti ṣèpolówó ọjà àti lórí ẹ̀. ẹ máa pè àsórí aago 08035374200. sinimá tuntun aládùn ọlọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ jàbàtà látọwọ́ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé Abíọ́dún Kẹ́hìndé lórí ìkànnì móhùnmáwòrán Nigbati tẹlifíṣàn 137 lẹ́yìn tí máa wò ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ó ti dé ẹ̀kú ojú lọ́nà ẹ̀. Nigbati tẹlifíṣàn ni ó gbé jáde. ẹ̀kú ojú lọ́nà sinimá tuntun.